kú dédé ìwòyí o ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtẹ̀yin tẹ́ ń wò wá. Afárá Lameco la wà lónìí ní ìlú Osogbo. Afárá Lameco jẹ́ apá kan pàtàkì fún ìrìn àjò àwọn ará ìlú. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí afárá yìí ọjọ́ ti pẹ́ àmọ́ tí kò tíì parí. Báwo ni àìparí afárá yìí ṣe kan àwọn aráàlú nípa ìrìn àjò wọn àti ìlọsíbi iṣẹ́ wọn? Kí ni àwọn aráàlú fẹ́ kí ìjọba ṣe sí àìparí afárá yìí? Ẹ súnmọ́ bí ẹ wá nǹkan fìdílé kí ẹ bá wa ká lọ. Ó kan ìrìn àjò tèmi gan, ó sì ń ṣe àwọn ìpalára kọ̀ọ̀kan fún èmi torí ọ̀nà yẹn jẹ́ ọ̀nà tí ó jẹ́ pé èmi ò lè má gbàbẹ̀ ní ojúmọ́ kan. Ifọ̀n ni ọ̀dọ̀ tèmi tí mò ń gbé, so mo máa ń rajà ní Osogbo almost every day ni mo máa ń wá, ni mo máa ń kọjá lójú ọ̀nà yẹn. So àtìgbà tí ojú ọ̀nà yẹn ti wà bó ṣe wà táàrí bẹ́ẹ̀ gbà mọ́, so ọ̀nà Lameco yẹn là ń gbà, ibẹ̀ dẹ̀ máa ń clumsy, ó jẹ́ kí ibẹ̀ yẹn clumsy gan. So ó tún ṣe ìpalára kejì tó tún ṣe ni pé ó jẹ́ kí owó ọkọ̀ ó jẹ́ kó gbẹ́nu sókè sí i. Ṣé àwọn pé bẹ́ẹ̀ yẹn ó lọ straight bọ̀ ilé wọ́n á ṣẹ̀ lọ́ máa gbọ́ná jẹ́rí pọ̀ ni. So ìpalára tèmi rí pé ó ń ṣe fún èmi nìyẹn. Ó kàn wá náà yíyí ni pé ọ̀nà pípa náà ń dance kò wá òkè, so long distance náà ṣe long dance instead tó ẹ ká gbà pé kó wà shorter ju òkè lọ, so ó tún ń affect wa ǹdẹ àwọn èèyàn tó bá ń lọ sí bí adé àbúgbẹ́ léwu báyìí wọ́n máa ń affect wa, wọ́n dẹ̀ máa affect àwọn náà láti lè san owó kó bóyá owó bá yà mí lọ àmọ̀ pé tí máa ṣàkárí ẹ̀ náà àwọn náà ló ṣalákọ̀ọ́. Agbóhùn tiẹ̀ tí ìmọ̀ bá rẹ̀ kọ́ sí ìgbà tán ti parí ti first one yẹn tán, a rí pé second one rò pé bóyá ọ̀yẹ̀ ti máa parí before ìgbà yìí ni, so that before December kó tó di pé àwọn èèyàn máa wá sí fún ilé ọdún bọ̀, a rí pé wọn ò ṣe anything lórí ẹ̀. Ojú ọ̀nà tèmi máa ń gbà lọ sí shop everyday padà sílé náà, ojú ọ̀nà tí mo máa ń gbà ní gbogbo ìgbà ni, so ó jẹ́ kí owó mọ́tò gan kó wọ́n torí iye tó bá yẹ kí wọ́n gbé yín tẹ́lẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ lọ gba ọ̀nà jẹrìpọ̀ láti kọjá ni, so ó dẹ̀ affect wa, à ń lọ à ń bọ̀ láàárọ̀ lálẹ́, ó affect. Ó dá ìrìn àjò wa dúró ní ọ̀pọ̀lọpọ̀ torí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mò ń sọ̀rọ̀ Ifọ̀n ni mò ń gbé. Gbogbo ìgbà dẹ̀ ni a máa ń kọjá ní spot ibi tí afárá yẹn wà, gẹ́gẹ́ bí wípé iṣẹ́ wa táwa ń ṣe Òṣogbo lọ́wọ́ everyday là ń lọ là ń bọ̀, but ó ń kó ìpalára tó pọ̀ bá wa látara wípé ìrìn àjò tí ó yẹ ká rìn ní kíákíá ń fa àsìkò wa sẹ́yìn. Ìyẹn ní alákọ̀ọ́kọ́ níbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni ọ̀nà tí àwa máa ń gbà ní jẹrìpọ̀ bí báyìí, tí a bá débẹ̀ ní alẹ́ a rí bó ṣe máa ń clumsy, traffic yóò mú gbogbo ọkàn fọ́pọ̀ mọ́ra wọn, kò dẹ̀ sí nǹkan tó bì ju pé afárá yẹn tí kò tí ì ṣàṣeyọrí ní orí ẹ̀ lọ. Lẹ́yìn ibi tí a wò wípé ó yẹ ká sáré gbà ká lọ, a rí wípé ìrìnàjò tá à ń padà máa ń rìn, especially tá a bá gbé mọ́tò jáde, a máa ń rí pé níjà ti máa ń pọ̀ gan-an. So abẹ àwọn adarí wa nílùú kí Ọlọ́run kó bá wa kún wọn lọ́wọ́, gbogbo tó bá wà ń bẹ̀ tó dá kíní yẹn dúró kí wọ́n tètè bá wa mójútó torí ìpalára tí ń ṣe fún wa. Nǹkan tá a fẹ́ kíjọba Ọ̀ṣun kan bá wa ṣe ni pé tó bá ṣe wípé kí wọ́n yá owó ni tí wọ́n fi tètè bá wa rí ṣe, kí wọ́n lọ yá. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n rí ọ̀nà míì tí wọ́n tán lè fi ṣe láti fi jẹ́ kó yá kíákíá. Nísìnyí báyìí àsìkò Christmas la wà yìí, àwọn tó ń wálé ọdún ẹlòmíì gan lè máa mọ̀nà ó ṣe máa gbàdé àwọn tó bá jàlejò tí wọ́n ti wálé tipẹ́ tó bá ń padà lọ sí tó máa fẹ́ padà wá ṣe ọdún nílé, so ó máa á tèkì wọn ní time láti jẹ́ ká mọ̀ pé ṣọ́nà wà ń bí ìṣá, so kò ní tètè yé wọn. So kíjọba kọjọ kó bá wa tètè wá, kó tètè bá wa jára mọ́, kó lè tètè bá wa ṣe ní kíákíá. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́, Ọlọ́run á ràn ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́, ajé ìrìnàjọba àpapọ̀ náà lọ́wọ́. Mo fẹ́ kí àwọn ìjọba kan tètè rí ọ̀rọ̀ afárá yìí, kán tètè rí gbọ́
kán tètè rí ọ̀rọ̀ yẹn kán jọ kán bá wa yanjú ẹ̀ ọlọ́run á dẹ̀ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run á kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́run á fún wọn ṣe lágbára ọlọ́run. Kán ràn wá lọ́wọ́ náà ni láti ìfẹ́ bá wa parí ẹ̀ ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́ because àwọn tó ṣe alákọ̀ọ́kọ́ a mọ̀ pé ó dára lójú pé wọ́n ó ṣẹlẹ̀ kejì yẹn náà so a bẹ̀ wọ́n kán bá wa ṣiṣẹ́ lórí ẹ̀.